omi lásán ni omi lẹ̀ ń wò nínú pọ́kẹ̀tì pẹ̀lú epo ọ̀bọ̀ òun náà lẹ̀ ń wò yìí. Ṣé tẹ́ bá ti bu omi kalẹ̀ báyìí tó bá ti di gédédé aago kan ọ̀sán ẹ sọ epo ọ̀bọ̀ ẹ sọ sínú omi. Tẹ́ bá ti sọ sínú omi tán tó bá wá di dédé aago 7 ìrọ̀lẹ́ ẹ wá yọ epo ọ̀bọ̀ tẹ́ ẹ sọ sínú omi pọ́kẹ̀tì ẹ yọ padà. Ẹ wá lọ gún epo ọ̀bọ̀ yìí ẹ lọ gún pẹ̀lú ìwọ̀nba ọṣẹ tẹ́ ẹ lè fi wẹ̀ fún ọjọ́ 3 lè máa gún pẹ̀lú ẹ̀. Kò ṣeé pínlẹ̀ o, èèyàn kan fún ẹyọ kan fún èèyàn kan ni o, kì í ṣiṣẹ́ tó ṣe é pínlẹ̀ o. Tẹ́ bá ti wá gún epo ọ̀bọ̀ yìí tán pẹ̀lú ọṣẹ tán ẹ pín sórí kọ̀ọ̀kan 3. Ẹ wá gbé omi inú pọ́kẹ̀tì ẹ lè wọ́ sínú kẹ́ẹ̀gì kan ẹ dẹ̀ lè filẹ̀ sínú pọ́kẹ̀tì báyìí. Báwo lẹ ṣe máa lò ó? Aago kan òru dédé aago kan òru òun lè máa fi wẹ̀ fún ọjọ́ 3. Ẹ bu díẹ̀ nínú omi ẹ bù sínú pọ́kẹ̀tì ẹ wá bu omi míì pẹ̀lú ẹ̀ tó máa tó yín wẹ̀ dáadáa. Ẹ wá mú kọ̀ọ̀kan ọṣẹ tẹ́ ti gún sínú kọ̀ọ̀kan yẹn ẹ wá mú kan nínú ẹ̀ ẹ fi wẹ̀ ní dédé aago kan òru lè máa fi wẹ̀ fún ọjọ́ 3. Ọjọ́ àkọ́kọ́ ẹ máa fi epo lè máa fi para ní ọjọ́ àkọ́kọ́. Ọjọ́ ẹ̀kejì ẹ máa fi òrí ẹ máa fi para. Ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ máa fi oyin ẹ máa fi para. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tẹ́ bá ṣe iṣẹ́ yìí ìyá tú àwọn tó láyé máa yọ́nú sí yín ọ̀nà dẹ̀ máa ṣí. Ẹ má gbàgbé ẹ má bá wa like ẹ má bá wa share gbogbo àwọn iṣẹ́ wa tá bá upload fún àǹfààní àwọn ẹlòmíì ni. Fóònù nọ́mbà mi náà dẹ̀ yí padà 081 38 11 7603 fóònù nọ́mbà mi nìyẹn, WhatsApp nọ́mbà mi nìyẹn pẹ̀lú kọ́ọ̀dì nọ́mbà mi.